ọmọ yá mi ṣó lè rí 30 million yá mi mo ṣe ṣára ọ̀fẹ́ yan ọmọ mùsùlùmí ẹ̀yin lẹ́ ń kírun tẹ́ ń gbàwẹ̀ tẹ́ kì í ṣe àbòsí mo ní mo kẹ́yìn ọmọ lẹ́yìn Ànábì ṣèbẹ́yìn lẹ́ ń wọ̀ original bàtà Zanati mo fẹ́ kírun mo ti ṣàlùwàlà mo ti forí balẹ̀ fọlọ́run mo ti yin bàbá mi ò kírun mọ́sámọ́sá torí gbàgbọ́ mi fọlọ́run kò ń ṣe lásán lásán wọ́n lé mi wọ́n lè bá mi wọ́n mọ̀ pa mí ọlọ́run wà lára mi ọmọ mùsùlùmí mọ́ra sàlámà lẹ́kùn là ń kíra wa ojúṣe ìsìlámù lára mi òun lórí ọlọ́run lára mi Addis bàbá mo jára mi ẹ̀sìn islam wo bó ṣe ń gbà máa lò ó bẹ́ẹ̀ ṣé wọ́n máa lò ó bẹ́ẹ̀ ókè. Ẹgbẹ́ bọ́dì ọmọ mùsùlùmí. As a Muslim boy, kí ló pé? Ó yẹ sọ pé Allahu mi ò, wojú mi ò, ìwọ ni mò ń ké pé bàbá jọ̀wọ́ gbóhùn mi ò, Ọlọ́run mi ò, wojú mi ò, ìwọ ni mò ń ké pé bàbá jọ̀wọ́ gbóhùn mi ò. Máa gbọ́ bó tiẹ̀ jẹ́ mọ́tò, Toyota Venza. Lexus G, $1 million. These are America, these are America, these are Jamaica, these are Canada. Ọlọ́run mi ò, wojú mi ò, ìwọ ni mo ké pè. Alam national laka, sọ́dírà pọ̀wọ́ dáná àǹkà, wíṣírà, àǹkà kọ́dọ̀, wàrọ̀fánà laka dìkìrà. Iná máa ní Uziri, Uzira, iná máa ní Uziri, Uzira. Faiza Faragita, Fanso, Wailado. Oh, I'm calling on you, I'm calling on you. Almighty Allah, I'm calling on you. You want to call on it? Let me know. Bless my house, rock on my effort. Baba la kunwa, let me know. I the only fasted Jibulako. Allahu mi o, ojú mi o. Ìwọ ni mo ké pè bàbá jọ̀bọ̀. Ṣé báyìí? Ọlọ́run mi o, ojú mi o. Ìwọ ni mo ké pè sóòpè ni máa gbọ́ bó tiẹ̀ jẹ́ mọ́tò endorsement kún yín là ìtànà bí mo ṣì endorsement rí ó pọ̀ go icon go black on iPhone 13 Pro Max one plot ní Lẹ́kì one plot ìlọ́mọ́lé 3 bedroom flat ẹ jẹ́ ká yòókù àná jọ́mọ̀. Ilabila. Oshatiri. Islamic hip hop #1 ọmọ Mùsùlùmí. Má bọ̀ lórí stage Alif. Alif dẹ́ kọ́ mọ̀. Gbóhùn mi Ọlọ́run, Alifani. Àgbẹ̀ òkè tí Ọlọ́run, ọ̀bànújẹ́ tèmi fún mi. Respond to my wishes, I need your mercy. Aláwọ̀ ìrìnyàwó tó fi kàmínà lè fàkẹ́rẹ́. Ìbálòpẹ̀ nìkan aṣọ kò ti sóhùn. Ìbálòpẹ̀ lórí àníkè fóònù. Yàwó inú yàdá yàlù. Dáàbò máa jẹ kú tókótókó. Àwọn báwọn lólógo, àlìmọ́lẹ̀. Máa gbọ́. Allah, 100. Hey. Allah, come on everybody. Hey, Allah, ya Rabbana, Allah, Allah. Wow. Alimoni, mo gbọ́ kankan, owó ni mo fẹ́ máa gbọ́. Àwọn tìmí fún owó tàkà ajé. Wọ́n ti kéré sí. Ìyàwó dára ajé. Òṣì òṣè ṣáàjìnì. Orí burúkú máa yá lé mi. Alimoni náà pè mí. Classic mansion ló wù mí. Jọ́mọ̀. Alókì ní Ferrari. Ọlọ́run wá ṣe tèmi fún mi aláwọ̀ lámọ́ni ẹnìmọ́ni àtọ́yìntà ọ̀làmú tí ẹnìmọ́ni mọ́ náà ta títóbi ìlú ọlọ́run tó bá ṣe é fún mi ọlọ́run ta ló fẹ́ mi ọlọ́run alánú mi dìde. Alẹ́bọ́lẹ̀ ẹ̀yìn alánú mi dìde. Ókè 100. Ẹ jẹ́ ká yòǹgbò Ànábì. Sallallahu alaihi wasallam. Addis. Don't care entertainment. Jọ́mọ̀ alásàlátù ẹ jọ̀wọ́ kí lẹ gbójúlé.
Okay. Alásàlátù ẹ jọ̀wọ́ kí lẹ gbójúlé. Sheikh Mukhtar. Rọ́bànà àti iná fi dún níyà sálọ́ta. Gbogbo àwọn ọ̀tá mi gbogbo wọn lọ́ máa sálọ́ta. Rọ́bànà àti iná mi lẹ́dú karamọ́ta. Àwọn àfáwà nìkan ni wọ́n dí sá karamọ́ wa. Rọ́bànà àti iná fi dún níyà sálọ́ta. Gbogbo àwọn ọ̀tá mi gbogbo wọn lọ́ máa sálọ́ta. Rọ́bànà àti iná mi lẹ́dú karamọ́ta. Àwọn àfáwà nìkan ni wọ́n dí sá karamọ́ wa. Wahid is nice, Salasat Haruba. What I'm doing right now, to balẹ̀ mi ṣó lè bá. Èmi ni Táíwò ní kẹ́nẹ̀, tabasálẹ̀ wọ̀ ló máa gẹ̀yìn. Ọmọ tó sọ yóò máa lẹ́yìn, ó lè fọwọ́ àgùkù sẹ́yìn. Láti yára ìsìnkú ha rọ́gàdá. Thank you. Mashallah, it's about Islamic hip hop #1 ọmọ Mùsùlùmí. Thank you very much. Thank you very much, my brother.